Bámidélé ọmọ Akínlẹ́yẹ. Deborah aya Ògúnrọ̀sóyè. Òkú ewu orí kádùn. Ó ní fọdún èyí ṣàṣemọ́. Pẹ́pẹ́pẹ́ lòun ṣàrọ̀. Àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Ó ní fọdún èyí ṣàṣemọ́. Àṣeyí ṣàmọ́dún. Àṣeyí ṣàmọ́dún. Bámidélé kó báwọn ṣe mí sí. Àṣeyí ṣàmọ́dún. Iṣẹ́ Èkìtì láàmọ̀ ire o. Iṣẹ́ Èkìtì láàmọ̀ ire o. Nílé Deborah aya Ògúnrọ̀sóyè. Iṣẹ́ Èkìtì láàmọ̀ ire o. Mojísọ́lá Ọpẹ́yẹmí ló ràn wá. Iṣẹ́ Èkìtì láàmọ̀ ire o. Bámidélé máa lọ́ mi sọjọ́ ìbí o. Iṣẹ́ Èkìtì láàmọ̀ ire o. Òkè òkè lọ́mọ ire o. Òkè òkè lọ́mọ ire o. Káyé ẹ má bàjẹ́ o, kọ́ ọmọ sunkún ọmọ o. Òkè òkè lọ́mọ ire o. Kílé ẹ má dàrú o, kọ́ ọmọ ṣokú ọkọ. Òkè òkè lọ́mọ ire o. Kíṣẹ́ ẹ má bàjẹ́ o, kọ́ ọmọ rárùn ajé o. Òkè òkè lọ́mọ ire o. Kọ́ wa láti máa káyé ọjọ́ orí wa ká lè mọ́ lékún sí lọ́gbọ́n nìwé mímọ́ wí. Béèyàn bá sùn tó jí lóòrọ̀ tí ò wá fọpẹ́ fólúwa, ó yẹ ká birú wọn pé ṣágbára wọn ni wọ́n fi jí sáyé ni. Béèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ gorí ọjọ́ tóṣù tún gorí oṣù torí wá fi kádùn bírú wọn bá ń dúpẹ́ tí tẹbí tará bá ń bá wọn fọpẹ́ fólúwa kò léèwọ̀. Ọpẹ́yẹmí Mojísọ́lá màmá Oyin àti Bọ́lájí tí tún ṣe ayé Olúkáyọ̀dé Fáṣákí tìlú Amẹ́ríkà ló pè mí. Ó ní ẹ̀gbọ́n òun àtàtà fẹ́ ṣọjọ́ ìbí kábọ́nítọ̀ ń ṣàjọyọ̀ ló tọ́. Mo ní ta ni? Ó ní Bámidélé ọmọ Akínlẹ́yẹ tí ṣaya wọn nílé Ògúnrọ̀sóyè lòun ń wí. Ó ní ẹ̀gbọ́n dáadáa tí tún ṣe ìyá dáadáa pẹ̀lú aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni. Ó ní bá a bá ń wá àdùn bá rìn má tòṣì tó lójú àánú pẹ̀lú ọ̀yàyà tó tún ṣe fẹ́ bí fara bá a bá ti rí Bámidélé ká má dààmú jìnnà. Bámidélé ọmọ lọ́jọ́ bí òní owó abá ọdélé ọmọ abá ọdélé àlàáfíà àti ìdùnnú abá ọdélé àìkú tí í ṣe bálẹ̀ wọn nílùú tọ̀rọ̀ òní gbẹ̀yìn lágbára Ọlọ́run ọba 20 ọdún lónìí 30 ọdún lónìí 40 ọdún lónìí pírí lógo rẹ̀ ó máa jí lọ́lá àláwùrà. Deborah aya Bánjọ Ògúnrọ̀sóyè ọmọ bàbá wòlíì Elijah Akínlẹ́yẹ ni mò ń kí. Mo kí ọkú ọjọ́ òbí òní bó wọlé Ọlọ́run ọba òní bá wọn mọjọ́ òní ṣàìdá. Bó bá wo wájú kó o máa ró lóore, bó bá wẹ̀yìn wò kó o rólùwọ̀n lọ́wọ́. Bó ṣọ̀tún bó ṣòsì kó o máa fara kóre bí ẹyẹlé ni. Òní rásáré gbé aburú lórí ẹbí àtàwọn ará tó onílọ́lọ́ Ọlọ́run àláwùrà. Màmá Bánjọ Junior, màmá Bọ́lájí, màmá Àbùkúnmi ni mò ń kí. Bó wọlé Ọlọ́run òní sìnkú ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ tó bí. Òní fojú sunkún, òní faragbàwẹ̀, ayé òní ti bí ọmọ mú ẹ. Gbogbo ohun àrídùnnú rẹ òní dìbànújẹ́ nílé ayé ń bí bó wọlé Ọlọ́run ọba òní ṣìrìn. Àwòkọ́ṣe ló máa jẹ́ ayé òní fi ọ́ ṣàpẹẹrẹ bú lọ́lọ́ Ọlọ́run ọba. Yóò san kò san wèrè, òní bá wọn nípìn nínú ẹ̀ láyéláyé. Òní kelé nìní pẹ̀lú àdúrúmọ́ni bẹ́ẹ̀ lẹ́ni ẹlẹ́ni òní gbàṣe rẹ ṣe. Ọ̀rọ̀ bí ayọ̀ bí ìdùnnú òní hàn ẹ́ láyéláyé, ayé òní bá ọ sunkún dárò. Ọpẹ́yẹmí Mojísọ́lá aya Fáṣákí ló ní bá ọdélé bàbá tó bí ọlọ́mọ ni mo ṣe ní kí n sáré débẹ̀ ní kíákíá. Ilé ọmọ elégbò òṣè àjòkó ìká, ọmọ olóṣè àárín orí jẹ kó ṣẹ̀gbẹ́ ẹ̀rú dúrúdú, ọmọ olóṣè afẹ̀yìntì ni wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọlọ́jà méjì tán ná lóòjọ́ tí wọ́n bá ná tí wọ́n kọṣẹ́ wọn àtún ná ti wú mòrì ọ̀ráyè. Ọmọ akíjẹfọ̀n ni ẹ́, akọni tó takọni ṣe ni wọ́n nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olódòdó rẹ̀rẹ̀ ẹ̀yìn ọgbà, ọmọ alágogo àjílù gbìnríngidi, òkè mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tí ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ. Ohun tí wọ́n fi ń ṣe ò lè yájòjì láéláé. Àwọn bàbá rẹ̀ ló mọ̀ díẹ̀, ẹni bá fẹ́ mọbẹ̀ àfi kó wá sílé bàbá tó bí ọlọ́mọ. Bó o ti ṣọjọ́ òní, òní fọjọ́ òní ṣàṣemọ lágbára Ọlọ́run ọba, òní ṣàṣetì. Nílé bàbá tó bí ọlọ́mọ, àdàbàlúkòsì ló bà lórí igi lọ́jà odò kan kú gbọ́dẹ́jọ́. Onímọ̀ títa líbẹ̀ ó tagún ìfọn, àrìmọ̀ títa líbẹ̀ ó tó jí akọ́fà. Gbogbo kúkúrúkú lágbógi lọ́jà odò, kádàbàlúkòsì ó tó fò lọ. Ìwọ lọmọ ògì
ó ti ṣọdún èyí wàá ṣẹ̀mí nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà lọ́lá adániwáyé wọn ò ní fi ọ́ ṣàwátì. òkè òkè lọ́mọ ire o òkè òkè lọ́mọ ire o káyé ẹ má bàjẹ́ o kọ́ ọmọ sunkún ọmọ o òkè òkè lọ́mọ ire o. kílé ẹ má dàrú o kọ́ ọmọ ṣokú ọkọ o. òkè òkè lọ́mọ ire o. kíṣẹ́ ẹ má bàjẹ́ o kọ́ ọmọ rárùn ajé o.